tó ẹ kú ojúmọ́ o ní káàkiri gbogbo ibikíbi tọ́wọ́jà ètò yìí bá ti ń bá yín gẹ́gẹ́ bí a ṣe wà nísìn aago kan ó kọjá ìṣẹ́jú 15 tàbá àkókò tá a wà yìí tá a ṣètò yìí lọ́wọ́ àsìkò àsán ní gbogbo ibikíbi tọ́wọ́jà ètò yìí bá ti bá yín àsìkò alẹ́ lọ́pọ̀lọpọ̀ ibi tí ilẹ̀ bá ti ń ṣú lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀-èdè àgbáyé. Èmi tí ń tòótọ́ bàbá àṣà náà ló tó padà wá ní òwúrọ̀ yìí láti wá fi àwọn bó ṣe ń lọ láàrin ìlú tó ẹ̀yin ènìyàn wa létí. A dúpẹ́ ribiribi, a dúpẹ́ pé òkun lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni, èèyàn bí èèyàn tí ẹ ṣe ìtẹ́wọ́gbà tẹ́ ẹ ń ṣagbátẹrù ètò yìí. Ẹ̀yin ni ẹ̀ ń jẹ́ kí a máa ní opportunity àti lè padà wá láti wá bá àwọn ènìyàn wa sọ̀rọ̀ lórí bí nǹkan ṣe rí, bí tòlú ṣe rí lọ́wọ́lọ́wọ́. Ọpẹ́ ni fún yín o, a dúpẹ́ gidigidi, a dúpẹ́. Wọ́n ní ẹni tó bá dúpẹ́ orí àná yóò gbà mìíràn sí i. Tó àwa dúpẹ́ àmọ́ lóore. Ẹ ṣé o, ọ̀rọ̀ tí náà kò ní dúró sójú kan. Eléyìí tó wá pàtàkì ńbẹ̀ ni pé lágbára Elédùmarè ọba ògo ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní, ọba tó nìkápá ọlá, alágbára lórí ohun gbogbo, ọba tó lè ṣe ohun gbogbo, ọba jípọjọ kúdà. Tó a bọ́ sórí ètò lénìí kọ́lọ́run ọba láàánú kó wá ṣàtìlẹ́yìn fún wa. A ṣe bá àwọn àgbàlagbà, àwọn arógbá aṣọ mọ́balẹ̀, àwọn ajẹran òró, àwọn ajẹdùn èèyàn mọ́bì, ìbà yín o. Ẹ má jẹ́ kí ètò yìí ó dàrú mọ́ mi lọ́wọ́, ẹ ṣàánú mi. A ṣe fàgbà fún gbogbo àwọn tó tẹ̀lé orígun mẹ́rin ilẹ̀ Yorùbá. Ìbà ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ tulẹ̀ ilẹ̀ Yorùbá, ìbà obìnrin àkọ́kọ́ tó kọ́kọ́ gbálẹ̀ ilẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ojú mi ṣe o. Àkèrè kẹta ọmọ lẹ́yìn ọkùnrin àtobìnrin kò sẹ́kẹta ọmọ. Tó a bọ́ sínú agbárí ètò wa yìí. Tẹ́ bá wo bójú ọjọ́ ṣe rí gẹ́gẹ́ bá ṣe sọ lẹ́ẹ̀kan, aago kan kọjá ìṣẹ́jú 15 la bẹ̀rẹ̀ ètò yìí. Ètí ń lọ sórí 20 ìṣẹ́jú báyìí. Kọ́lọ́run ọba láàánú lónìí 27 of April 2025. Kó jẹ́ kí ilẹ̀ Yorùbá náà orí ìdáǹdè ní kòpẹ́kòpẹ́. Ìròyìn kan wà tó wa lọ́wọ́ tó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wa. Ọ̀rọ̀ táwọn èèyàn ti jẹ lẹ́nu ní nílẹ̀ Yorùbá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. A jẹ lẹ́nu gan, ṣùgbọ́n ọ̀rọ̀ náà ibi tó padà yọrí sí ibi tí ò dáa ni. Mo kàn déédéé rí ìkéde yẹn látẹnu bàbá wa kan, sọ̀rọ̀sọ̀rọ̀ kan. Bàbá wa kan tán torúkọ wọn jẹ́ Sokoti. Àwọn ni wọ́n ṣe ìkéde ọ̀rọ̀ yẹn láìpẹ́ yìí. Wípé bàbá ọba Ọ̀yọ́túnjí tó èdè àìyedè ṣẹlẹ̀ láàrin wọn àtàláàfin, pé bàbá yẹn ti papòdà lálẹ́ àná 26 April 2025. A kàn fẹ́ fi àkókò yìí ká fi ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá wípé gbogbo ibi tí ọ̀rọ̀ náà ó bá yọrí sí, a fẹ́ kẹ́ ẹ fẹ̀mí bá wa lọ lórí ìkànnì yìí. A máa fi tó yín létí torí Yorùbá ní máa ń pa á lówe pé àgbà ajá kan ò gbọdọ̀ bá awo jẹ́. Àgbà ajá kan ò gbọdọ̀ bá awo jẹ́. A máa fi tó yín létí. Possibility wa kì í ṣètò lẹ́ẹ̀mejì lónìí lórí ọ̀rọ̀ yẹn torí a kàn sáwọn àwọn àyè kan lórí ọ̀rọ̀ náà. Ìyẹn lọ báyẹn. Eléyìí tó tún jẹ́ pàtàkì ọ̀rọ̀ bẹ̀, òun lọ̀rọ̀ lú. Mo kàn fẹ́ kí gbogbo wa
ká ní ìfọkàn ìdúróṣinṣin lórí ibi tá à ń lọ. Tá a bá wo bóṣèlú ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ sí ẹ rí pé géèmù òṣèlú ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ fún yín. Mo ti sọ náà fídíò mi kan lọ wípé ẹni tí ó bá tayò pẹ̀lú bàbá Bọ́lá Ahmed Tinubu yóò gbọ́nú yóò gbọ́n lẹ́yìn, yóò sì mọ bọ́n ṣe máa ń tayò òṣèlú. Ẹ̀mọ́ ìjàpá tó ń jẹ olóṣèlú ní Bọ́lá Ahmed Tinubu. Ó ní gimmick, ó dẹ̀ ní propaganda lọ́wọ́. Ilé ìtàn pè lóṣèlú méjèèjì ẹni tó bá ti kú wà ní òṣèlú ti dúró. Kí ló mú mi mọ́rọ̀ yẹn wá ni pé mo rí ìkórajọpọ̀, mo sọ́nu fídíò tó lọ wípé àwọn kan kúrò láti ìhà ibìkan wọ́n ń bọ́ sínú ìhà kejì. Kí sì nìdí táwọn èèyàn fi ń sá kúrò níbìkan bọ́ sí kejì ni pé bí bàbá ṣe lọ sí France náà láwọn lọ sinmi, òṣèlú náà lọ play. Irú ẹ̀ tí ṣẹlẹ̀ rí dáadáa ní 2023 tí wọlé sí London tán lọ bí oṣù méjì mẹ́ta tá a gbúrò wọn. Ìgbà tán máa dé padà ọ̀rọ̀ òṣèlú ti bẹ̀rẹ̀. He's a good strategist tó bá dọ̀rọ̀ òṣèlú. Ṣùgbọ́n torí táwa gbé dání, táwa náà nurse tàbí tá a sọ pé à ń nurture lọ́wọ́ tí ń bẹ lórí ẹ̀mí ilẹ̀ Yorùbá. Bá a bá ṣe gbọ́n lé ọkọ bẹ́ẹ̀ la ṣe gbọ́dọ̀ gbọ́n lé àlè. Mo sọ fún yín pé ẹni tí ó bá dojú kọ bàbá yẹn yóò jẹ́ ògbúnkù olóṣèlú tó mọ géèmù pìlì tí ò dáa. Mo rí àwọn youth náà àwọn náà wọ́n kanra. Youth yẹn náà wá ń sọ wípé olórí àwọn ọ̀dọ́ kan náà bí lápá ibì kan, òun náà wá ń sọ̀rọ̀ pé election tí ń bọ̀ pé ó kó ti iye polling unit tó wà nílẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà pé it's about 176 and something thousand ní polling unit tó wà Nàìjíríà. $176 polling units, 176,000 polling units, sorry, ló wà Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe sọ. Ó wá ní gbogbo ibi tí polling unit yẹn wà, táwọn bá fẹ́ rí pé àwọn ń win ní orílẹ̀-èdè yìí, àwọn gbọ́dọ̀ place àwọn youth síbẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Mo wò ó, mo rẹ́rìn-ín. Bàbá Bọ́lá Ahmed Tinubu ìṣẹ̀ntẹ́ yẹn máa ń bá taro àwọn ayò yẹn. Géèmù tó yẹ kí youth ó play, àsìkò tó yẹ káwọn náà ó play rẹ̀ rí. Wàláì, àsìkò yìí lóyè kí wọ́n play yẹn. Tá bá mọ̀ pé àwọn fẹ́ bíìtì rẹ́kọ́ọ̀dù, wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ gba ìjọba kúrò lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu, àsìkò tó lè play rí. Torí bàbá yẹn gbọ́n ju bọ́n ṣe rò lọ. Nínú ẹ̀yin youth náà ni ó gbowó, kò dẹ̀ mú owó fún yàn. Tí bàbá Bọ́lá Ahmed bá fẹ́ fún yàn lówó, owó ẹ̀mí rẹ ni ó san fún ọ. Òun ni ò ní jẹ́ kí ètò tẹ̀yìn ó tò, torí pé yóò da ìmọ̀ yín rú. Nígbà tó bá fún youth bíi 10 nínú yín tó mọ̀ pé lájábẹ́ ẹnu gan níbi 13 billion, ó rẹ́dì láti ná. Bó lè dé yín ṣe fẹ́ tò, ṣe fẹ́ kọ̀. Ìmọ̀ yín ò ní padà ṣọ̀kan. Ìtí ń ṣe ńlẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ nìyẹn tí ò jẹ́ kí mò ń ṣọ̀kan tí mò ń sọ fáwọn èèyàn. Kì í ṣe campaign, kì í ṣe bá ṣe ń sọ̀rọ̀, kì í ṣe pé àwọn èèyàn ò gbọ́ wa. Kì í ṣe pé tí wọ́n dì. Bọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ ọ̀gọ̀rọ̀ tó jẹ́ ògbóǹtarìgì nínú wa létí wọ́n ti di ni wọ́n ti rà. Tó jẹ́ pé ká máa sọ ìyá tó bí wọn jẹ, wọ́n sì rẹ́dì nínú, wọ́n sì bìlíìfù nínú ìjọba ti bẹ́ńtà yìí. Kí wọ́n máa rẹ́ ìyá àwọn jẹ lójú wọn báyìí. Ẹgbẹ́ tó burú jù ní kéèyàn ó pa ìyá èèyàn lójú èèyàn. Kán rẹ́ ìyá wọn tà lójú wọn. Àwọn gán ṣe tán àti tàyà wọn nítorí owó. Nǹkan tí ó ń fà á tí ilẹ̀ Yorùbá fi wà bó ṣe wà nù. Tó fi dàbí pé nǹkan ò lójú,
kò lọ wájú kò lẹ́yìn. Mo ráwọn èèyàn tó ń pè mí pé níbo là ń lọ gan, kí ni plan tí ń bẹ ńlẹ̀. Even tí plan bá ń bẹ ńlẹ̀ èmi ò lè sọ, kò sẹ́ni tí mo fẹ́ bá sọ. Màá dákẹ́ dẹ̀ ni màá mọ òran ká pé plan tiẹ̀ wà nítorí ìdí kan àbí kejì, torí irú àwọn kan tá à ń sọ yìí náà ni. Because nínú yín mẹ́ni tí wọ́n ti rà tá ti sanwó orí ìyá rẹ̀ fún. Gbèjì wàhálà wà nù, wọ́n ra ẹlòmíì owó orí ìyá rẹ̀ wọ́n san fún. Tó jẹ́ pé tí wọ́n sọ fún pé ìyá rẹ̀ à ń lọ pa lọ́la o, yóò ní ẹ lọ pa, ẹ sábà ń kówó. Ó ti gbàgbé pé òun náwó tán, òun ò ní rówó òun fi ilẹ̀ fáwọn ọmọ tòun. Ti gbàgbé. Téèyàn máa fi ilẹ̀, òun ni tọ́mọ fúnra rẹ̀ ó lè ṣiṣẹ́ lé lórí tí ó máa jẹ, kì í ṣowó. Ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe mistake lórí ká máa ṣiṣẹ́ ọmọlẹ̀ lórí owó. Irú ẹ̀ ní í ṣe àwọn bàbá Bọ́lá Ahmed Tinubu. Ó ti ṣe MKO Abiola náà rí. MK Abiola ló struggle bá ti yàn jẹ́, àwọn èèyàn lápá ayé, rìnrìn àjò kásá lè rọ́rọ̀ kó jọ. At the end of the day, ọ̀rọ̀ Abiola dà lórí ilẹ̀. Abiola ò sí lórí ilẹ̀ mọ́, ọ̀rọ̀ rẹ̀ náà ò sí ń bẹ̀ mọ́. Ọmọ Abiola nìkan là ń rí tí ọ̀pọ̀lọpọ̀ wọn tá a rí wọn tí wọ́n ń tọrọ jẹ, tá a mọ̀ tí wọ́n ń tọrọ jẹ. Bí bàbá wọn ṣe wá rẹ̀yàn tó rẹ̀yàn tà, tó rẹ̀yàn mu, tó ṣe gbogbo ẹ̀ tó pa àwọn èèyàn lápá ayé, ẹni tí ó palẹ̀kùn kóun sá lè rọ́nà lọ, kò wá rí owó ọ̀hún fi ilẹ̀ dàwọn ọmọ rẹ̀. Kódà kó mọ̀ bíjọmọ kan tó ń dó lọ, gbogbo ohun tó wọ́n ní ìtọ́ tá a bá fi, ilé tá a bá fi tọ́ mọ èrè ó wo. Àwọn èèyàn rò pé ọ̀rọ̀ eré ni Yorùbá bá débẹ̀, kì í sọ̀rọ̀ awẹ́wà. Káwọn bàbá wọn tó sọ̀rọ̀ jáde nínú ọpọlọ yìí, wọ́n ti ràrò jinlẹ̀ lórí ẹ̀, wọ́n ti ro wá, wọ́n ti ro ẹ̀yìn. Ààbọ̀ Abiola dà, àbá Abiola dà. Yorùbá tó sọ pé irin kì í fan kọ́mọ rẹ̀ fan, ṣé ẹ rò pé Yorùbá gọ̀ ni? Ààbọ̀ Abiola dà. Ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ni ó mọ̀. Ìtẹ̀yàn máa fi ilẹ̀ dọmọ tó jogún, òun lẹ̀kọ́ tẹ́ ẹ bá fi fọ́mọ. Ẹ̀kọ́ lánàá tí ó tọ́ tóun náà fi gòkè. Ẹ̀dẹ̀ ṣe dáadáa sáwọn èèyàn torí kẹ́lẹ́ bá ṣe dáadáa sọ́mọ yín tẹ́ ẹ bá sí ń bẹ̀ mọ́. Gbogbo wa pátá ò lè wà pẹ̀lú ọmọ wa lọ for life. Àwọn ọmọ wa ó padà dá wà. Tọ́lọ́run bá fún ọ ní ẹ̀bùn ẹ̀mí gígùn pé kó rí ìrìn àjò àwọn ọmọ rẹ débi tí wọ́n ó dé, tí wọ́n fi máa ṣe dáadáa nú ayé. Àwọn ọmọ rẹ ń kọ́ tí wọ́n ò ní sí ń bẹ̀ mọ́. Ẹlòmíì ọmọ rẹ̀ ni ó jèrè iṣẹ́ tó ń ṣe, kì í ṣàwọn ọmọ tó ń bí lókòdì rẹ̀. Àwọn ọmọ yẹn ni ó jíṣẹ́ tó ṣe. Torí ẹ̀ la ṣe ń sọ gbogbo ìgbà wípé mo lè yan fanda, mo lè gòkè, mo lè sọ. Lákòókò bá tó, ipa ọlọ́rọ̀ ìkà, ipa ọlọ́rọ̀ ìkà o. Ọmọ là máa ṣiṣẹ́ tọ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn. Ìrìnàjò tá à wá rìn lọ́wọ́ nílẹ̀ Yorùbá tí mò ń sọ yìí, òun ló mú mi máa kọminú lórí ìgbésẹ̀ tí bàbá Bọ́lá Ahmed Tinubu ń gbé. Gbogbo gómìnà tó wà nínú ẹgbẹ́ òdìkejì ni ó ti múùfù sínú ẹgbẹ́ bàbá Bọ́lá Ahmed tán. Ọ̀pọ̀lọpọ̀ wọn banújẹ́, wọn bọkànjẹ́, mo ní ẹ fọkàn yín balẹ̀. Jímìkì lélẹ́yìí tẹ́ ẹ rí wọn, ilé ìtàn pé propaganda ò lẹ̀ ń wò. Wọ́n sọ débi pé wọ́n ní Adeleke ìpínlẹ̀ Ọ̀ṣun gan ti fẹ́ kó sínú APC. Mo wá jẹ́ kó yáwọn yẹn, mo rẹ́rìn wọn ní Jímìkì ni. Ilé ìtàn pé propaganda ọ̀nà. Àwọn tí ó bọ̀ sínú PDP náà lẹ ti rí wọn. Àwọn tó fẹ́ bọ́ bẹ̀ lẹ ti rí wọn. Ẹ jẹ́ lọ fi kankan dá yín lójú lénìí. Àwọn èèyàn ṣàṣẹjáìsì lọ́wọ́ lórí ẹ̀, bọ̀ ìyẹn kọ́ ló kan Yorùbá. Ní tó gbé mi wá sórí kàn nílé ni pé mo fẹ́ fi àwọn èèyàn mi lọ́kàn balẹ̀ pé ẹ má banújẹ́, ẹ má bọkàn jẹ́.
ibi tá a fẹ́ gbèbì sí obì ó padà lálẹ́ òun bẹ̀. Wọ́n lọ wá wọ́n lẹ́yìn àwa ò dá ní àjò tá à ń rìn àdá rẹ̀ à ń rìn pẹ̀lú àwọn alálẹ̀ ni. Tó bá jẹ́ pé lódodo ẹ̀jẹ̀ Yorùbá ní rìn lára bàbá Bọ́lá Ahmed ọmọ Tinubu, tó jẹ́ pé lódodo ara wa ni, àwa làwọn ń ṣe mistake yìí sí, yóò borí ìrìn àjò tí ń rìn lọ́wọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ní òdodo bàbá Bọ́lá Ahmed Tinubu kì í ṣara wa, ìkàn lo ìgbà Yorùbá nílòkulò ni, ọ̀tá wa sì ní í ṣe, àwa láborí rẹ̀. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ́lẹ̀ lẹ́nìí, kò sí bó ṣe fẹ́ rìn, eléyìí tá à ń bá lọ yìí náà lópin, eléyìí tá à ń ta lọ́wọ́ yìí, ayò tá à ń ta lọ́wọ́ yìí náà lópin ayò. Tó bá jẹ́ pé lódodo títí wa ní máa ń ṣe, tó jẹ́ pé ní òdodo omi ara rẹ̀ àtẹ̀jẹ̀ ara rẹ̀ jẹ́ Yorùbá ni, yóò borí. Àsọtẹ́lẹ̀ mò ń sọ lọ́wọ́ ẹ̀, ọ̀gànjọ́ òru mò ń sọ. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ní òdodo ìfẹ́ inú tiẹ̀ ní í ṣe, kò sí fẹ́ inú Yorùbá. Tó bá jẹ́ pé ní òdodo kì í ṣe ẹ̀jẹ̀ Yorùbá ní rìn lára rẹ̀, ẹ̀jẹ̀ tó ń rìn wá ni, àwa là borí ẹ̀. Ẹ lọ kọ̀rọ̀ tí mo sọ lẹ̀ lẹ́nìí. A ti fọ̀rọ̀ tọ̀ àwọn alálẹ̀ létí bí ó sì ti rí mo ṣe sọ̀hún. Nítorí pé pàálẹ̀ kínní pàálẹ̀ kejì Yorùbá ní títí ọ̀hún ò bá fọ́, tójú ọ̀hún ò bá fọ́, wọ́n ní ràdàràdà ni ó dà. Irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí láyé bàbá Ọbásanjọ́. Gbogbo ayé ló rí i pé Yorùbá ló wà níjọba. Wọ́n sọdún mẹ́ta àkọ́kọ́ nígbà tí Murtala kú. Bàbá Ọbásanjọ́ wọn ò mọ̀ fi ṣe ti Yorùbá. Nígbà tó di ìjọba ẹlẹ́ẹ̀kejì tí wọ́n wọlé ní 1999, Ọbásanjọ́ ìyà ti jẹ́, yóò ṣe ti Yorùbá. Bàbá Ọbásanjọ́ mọ̀ ṣe ti Yorùbá tó fi lọ́dún 8. Délé ìta kà sí ọdún 11 tí bàbá Ọbásanjọ́ fi rú lórílẹ̀‐èdè tí ò tí ṣẹlẹ̀ tó ní irú opportunity yẹn. Yorùbá ò rí èrè jẹ o. Ọ̀nà Abẹ́òkúta náà dọ̀la wọn ìparí ẹ̀, wọ́n ṣàn ṣe lẹ́yìn díẹ̀ ni. Ní máa ṣe ń lọ bẹ̀ lójoojúmọ́ kó tó giri o. Ojúde bàbá tá ń pè lójúde bàbá àwọn tá bá pè wọ́n sìn, bàbá ọmọ ìlú wo ni yóò lọ máa Abẹ́òkúta lòun, ojúde bàbá àwọn sì ní ò rí àtúnṣe. Ṣé irú nǹkan tẹ́ ẹ fẹ́ kí Yorùbá máa dúró tìǹù torí páńsó òṣèlú, torí agolo mílíkì ráìsì kan? Irú ẹ̀ bàbá Bọ́lá Ahmed náà Tinubu bẹ̀rẹ̀ yẹn. Nígbà tí David Umahi tí ó ka iye ọ̀nà tó fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ sọ iye ọ̀nà tí wọ́n ń ṣe lọ́wọ́ nílẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀nà federal government. Ẹ sọ ọ̀nà náà tí federal government ṣe lọ́wọ́ nílẹ̀ Yorùbá tá a ti dùn yìí. Àbí òsánà federal lẹ́kọ̀ọ́ tí ò gbádùn. Ẹ sọ iye ọ̀nà náà. Òun lèmi ń sọ. Fúlàní wọn gbó wa, wọ́n ń pa àwọn èèyàn, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Bàbá Bọ́lá Ahmed Tinubu ò rí ọ̀nà tó lè gbà strategize. Nígbà ẹ wo àwọn mọ́là, ẹ wo Fúlàní lánàá ní Sokoto àbíbo náà tẹ̀ tí ń kàná sí pé 63 Boko Haram tí wọ́n ti mú tìmọ́lé pé wọ́n ó fi wọ́n lẹ̀, wọ́n ó gba ìdáǹdè, wọ́n ó dà wọ́n papọ̀ máwọn èèyàn. Àwọn nìyẹn o. They are particular about their people. Fúlàní àti Haúsá, àwọn èèyàn wọn ò kí ń já wọn nítàn mọ́. Tí wọ́n bá wà ní gọ́ọ̀mẹ̀ntì, wọ́n ó fi ìjọba yẹn ṣe gbè lẹ́yìn àwọn èèyàn wọn ni, tíjọba yóò fi tán. Ní máa ń jẹ́ káwọn èèyàn wọn dúró tì wọ́n gbogbo gbà. Èèyàn wọn á expect kí Yorùbá mọ̀ continue láti mọ̀ suffer nítorí títí yín.
tẹ́ ẹ̀ ní mú àbọ̀ kankan bọ̀ fún wọn. Bàbá Bọ́lá Ahmed Tinubu ayọ̀ àtàgbẹ̀yìn ní wọ́n tó tún sọ ayọ̀ àtàgbẹ̀yìn. Wọ́n ní tí ọmọ bá gbọ́ngbọ́n kúkú ìyá rẹ̀ náà sì gbọ́ngbọ́n àti mọ́ sísí padò. Bọ́rọ̀ náà ti rí nù o, torí pé ẹ ṣetán láti dúró tì wá, àwa náà sì ṣetán àti gbára wálẹ̀ lọ́wọ́ àjogún tẹ́ ń gbé káwa mọ́lé. Àṣetán àti gbára wa, strategy ló nídìí. Mi kàn fẹ́ káwọn èèyàn wa kọ́kàn ní tó gbé wọn sórí ìkànnì ilé ni. Mi fẹ́ kọ́kàn yín ó pòrúurú lórí gbogbo ìròyìn tẹ́ ń gbọ́ pé kíní kan gánà 2027 ẹ gbàgbé lórí ẹ̀, ẹ gbàgbé lórí ẹ̀. Ṣebí ilẹ̀ Yorùbá yìí ni, ṣebí ilẹ̀ Yorùbá yìí ni. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkàkún ní jẹ́ kí irú àwọn kan báyìí máa ṣe wá. Tí bàbá wa bá, tí àwọn èèyàn wa bá bí wọn fún Ìgbò, òun ló mú mi campaign against kí Yorùbá ó máa fẹ́ ìran míì tó kóbìnrin wa kó máa lọ fẹ́ ìran míì. Tí àwọn èèyàn, àwọn obìnrin wa bá fẹ́, tí àwọn obìnrin àtọ̀húnrìn wa bá fẹ́ ìran Yorùbá, ọmọ tí wọ́n bá bí tìyá rẹ̀ ni ó ṣe, tìyá rẹ̀ ni ó ṣe. Tí obìnrin Yorùbá bá lọ lọ́kọ̀ọ́ta, ọmọ tó bá bí tí bàbá rẹ̀ ni ó ṣe. Kí wá lè rí Yorùbá kẹ́nẹ̀pin Yorùbá ní gbogbo ìrìn àjò méjèèjì. It's better kí Yorùbá máa fẹ́ra wọn. Òun la fi lè rérè, òun ní nǹkan tí mò ń dọ́gbọ́n sọ. Kì í pè wá gbogbo àwọn tó jẹ́ half-blooded Yorùbá tó yẹ pé ìyá wọn jẹ́ bí Ìgbò táwọn tàbí ìyá wọn jẹ́ ìran míì tí bàbá wọn wá jẹ́ Yorùbá, ẹ lè rọ́mọ wọn tí ó dúró ti Yorùbá. Tó bá dúró ti Yorùbá bí ó ṣe rí Yorùbá lẹ́pa ni ó máa wá. Òun ni gbogbo tẹ́rì tí ń ṣẹlẹ̀ yẹn. Gbogbo àwọn tẹ́rì tó já ṣáájú lé Yorùbá ọmọbìnrin ló pọ̀jù nínú wọn. Òun ló fa ogun tí ń ja ìran Yorùbá. Ọmọbìnrin, ọmọ tóbìnrin bí ló pọ̀jù nínú gbogbo àwọn tó ṣáájú. Nítorí sì fà náà ni káwọn yẹn wá máa ka nǹkan kún, kí wọ́n máa fi nǹkan tàfàlà, kán máa wò pé tọ́ọ̀gì làwọn tí máa ń ṣòṣèlú. Nǹkan tí ń bínú lẹ́rìn. Àwọn tó jọ ọmọ ọkọ wọn ò jókòó sínú ilé ní wọn mọ̀ sóyìnbó. Ẹ fi àwọn ọmọ àlè síta kí wọ́n máa yanjú ìrìn àjò lóyún. Ìtì máa bí lẹ́rìn. Ìtì máa bí ńlá rìn. Mi ò wá láti wá sọ̀rọ̀ púpọ̀ lálẹ́ àárọ̀ yìí. Mo kàn wá fẹ́ dọ́gbọ́n fi kéde àti ọ̀rọ̀ ṣítí àti ìfi àwọn ọmọ Yorùbá lọ́kàn balẹ̀ lórí ìrìn àjò tá a rìn pé fọkàn yín balẹ̀. Ibi tá a fọwọ́ sí náà lọ́wọ́ wà, ọwọ́ ò tí ì kó ń bẹ. Kò dẹ̀ sí tí ó ṣẹlẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní. Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Ire ni, ire ni. Gbogbo apáta ká sùn láyọ̀ ká jí láyọ̀ o. A lè rí láburú, a sì ní gbúrò aburú síra wa. So bí tọ̀rọ̀ bàbá Ọ̀yọ́túnjí, bàbá ọba Ọ̀yọ́túnjí bó ti jẹ́nu, kọ́lọ́ ọba láàánú tó ṣílẹ̀kùn ọjọ́ òní kó bá wa dẹlẹ̀ fẹ́ ni ire. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ. Ó dìgbà.